ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. الحمد لله الهادي إلى الصراط المستقيم من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أصلي وأسلم على البشير النذير محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba finimana lọ sí ojú ọ̀nà tọ́tọ́ abẹ́ Ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ gbogbo yìí tó ti yé wa nínú ẹ̀sìn Ọlọ́run ọlọ́mọdé ó tún dàrú mọ́ wa lọ́wọ́ gbogbo yìí tí kò tí yé wa ọlọ́mọsá fi yé wa kọ́lọ́run wájú alẹ́ tẹ̀lé sìn Ọlọ́run ọba wa. adúpẹ́ lérí Islam, adúpẹ́ lérí iman, adúpẹ́ lérí àgbọ́yé, adúpẹ́ lérí gbogbo àwọn oore tọ́lọ́run ṣe fún wa èyí tá a rí àti èyí tá a rí. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tá a máa fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni khuturatul intikasi wa asbabuhu wa alamatuhu. ewu tó wà ń bí kéèyàn ó kú nínú ẹ̀sìn àbí kéèyàn ó kú nínú apá kan ẹ̀sìn. al-intikas àpadà sí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀. Yorùbá máa sọ pé ọlọ́mọdé ara padà sí ibú, Yorùbá sì máa ṣàdéhùn ní ọlọ́mọdé ara padà sí ìgbà. àpadà sí ìgbà òun náà ni dúkìá tó bọ́ lọ́wọ́ ẹni Ọlọ́run máa ń fún yàn padà. àpadà sí ibú òun náà ni kéèyàn kó nínú Islam àbí kéèyàn la ẹ̀sìn sí méjì kó mú apá kan kó wá kó níbi apá kejì. الانتكاس هو الخروج عن طاعة الله ورسوله صلى الله عليه وسلم. ìtí wọ́n pè ní intikas òun náà ni ìjáde kúrò nínú àṣẹ Ọlọ́run ipe ibi tó ń bá dé báyìí òun ò tẹ̀lé àṣẹ Ọlọ́run wa rasulihi sallallahu alaihi wasallam. kéèyàn jáde kúrò ní súnà ipe bí abadé yìí èmi ò ṣe súnà wọn. al-intikasu qalibu shay ala rasihi. wọ́n ní tí wọ́n ń pè ní al-intikas òun náà ni kéèyàn kọjú síbi tó kẹ́yìn sí tẹ́lẹ̀ àbí kéèyàn kẹ́yìn síbi tó kọjú sí tẹ́lẹ̀ kó yí ọkàn padà fa yusbihu maqluba kó yí ọkàn padà ìtọ́ gbàgbọ́ tẹ́lẹ̀ Ọlọ́run ò gbàgbọ́ mọ́ àwọn tí ó yẹ kó gbàgbọ́ òun ló wá gbàgbọ́ ó wá jáde kó ní Islam ó wá bọ́ sínú kèfèrí àbọ̀jáde kó nínú sunna ó bọ́ sínú bídà àbẹ̀yẹn jáde kó nínú ìwà rẹ̀ ó bọ́ sínú wàkíwà. ètí wọ́n pè ní alẹ́ intikasu ni falẹ̀ iyadu billah mọ́jọ́ kàn mí kọ́lọ́mọ́jọ́ kàn wọ́n náà gbogbo àwọn tó kàn ọlọ́mọsàbà yọ wọ́n kó mẹ́. alẹ́ intikas kéèyàn dágbére fẹ́sìn àbí kéèyàn dágbére fẹ́ sunna pé wọ́n ò ṣe mọ́ wọ́n ò ṣe Islam yín mọ́. wọ́n ní yahduthu li ba'dil mu'minin la mahala yóò ṣẹlẹ̀ sí àwọn apá kan olùgbàgbọ́ òdodo tó bá dàsìkò tí Ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀. kódà ó lè jẹ́ òun ní kọ́ wa ní imán, ó lè jẹ́ òun ní ṣàlàyé ẹ̀sìn fún wa, ó lè jẹ́ òun lọ́fà wa wọnú súnà, yóò sì ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ọlọ́run bá wa. al-intikas yata'awwadhu minhu al-'arifun, gbogbo àwọn tó bá mọ Ọlọ́run ọba tán sì mọ àrà tó lè dá lẹ́rú mọ́ bá wọn.
jojoojúmọ́ ni wọ́n máa bẹ Ọlọ́run lóru lọ́sàn Ọlọ́run Allahumma inni a'udhu bika minal intikas Ọlọ́run má jẹ́ tún padà sẹ́yìn. wọ́n ní Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti sàlàyé náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní fa in tawallaw Ọlọ́run rẹ̀ Muhammad tọ́bára àwọn kan tí wọ́n padà lẹ́yìn rẹ̀ wọ́n láwọn ò ṣe mọ́ faqul hasbiyallah Ọlọ́run ọba ní yá tètè sọ ọ̀rọ̀ tí mo ní kọ́ sọ yìí hasbiyallah ipe Ọlọ́run ọba ti tó mi la ilaha illahu kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo lẹ́yìn Allah náà alayhi tawakkaltu èmi ti gbára lé Ọlọ́run Ọlọ́run bá ní sọ bẹ́ẹ̀ fún wọn ipò Ọlọ́run lọ gbára lé kìí sáwọn wa huwa rabbul arshil azim ọba yìí náà lọ́ba tó ní aláràṣẹ tó tóbi jù aláràṣẹ tóbi gan wọ́n ní tá a bá ju ilẹ̀ àti sánmà tá a bá jù sínú àga Ọlọ́run nígbà tá a ju òka sínú agéjù gbó tá a bá wá ju àga Ọlọ́run sínú aláràṣí gbígbà tá a ju òka sínú agéjù gbó arahman ala al-arshi istawa Ọlọ́run bá wá ní lókè aláràṣí lòun wà nígbà tá aláràṣí tóbi ó ṣe tóbi yẹn bó lọ́lọ́run wá tó Ọlọ́run ni wọ́n wẹ́ àwọn tá ń kú lẹ́yìn rẹ̀ yẹn wẹ́ èmi ti tó ọ àyà yìí jó yé wa yí pé àwọn yẹn lè gba Islam lánàá kán láwọn ò ṣe mọ́lẹ̀ ní àwọn yẹn lè wọnú súnà lánàá kán láwọn ò ṣe súnà mọ́ yóò ṣẹlẹ̀ nù ayé èyí tá a bẹ̀ lọ ni pé kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sí mi àtàwọn ọmọ mi ìran mi fámìlì wa ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí wọn náà àwọn tó ti ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ wọn ò kọjá àdúrà ọba wọ Ọlọ́run ọba tún dá wa padà ọba sì wọ Ọlọ́run ọba ó ti lọ náà nìyẹn ó ti jọ́ àlùkìyàmọ̀ Suratu Tawbah Quran 9 verse 129 ẹ lọ lè wò tẹ́ bá délé kọ́mọ bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́mọ fi ọ sínú àwọn wọ̀nyí ń tawọ̀ láwọ́ àwọn tán láwọn òṣèṣin ọlọ́mọ ṣọ́ọ̀ṣì náà ni wọ́n wà tí wọ́n máa pè ní alájà kàfílà ilé baba aláwo tí wọ́n ti ń fọrí fún náà máa pé Zainabu ọ̀yá gbígbà yẹn wá wọn ò ní yókò yẹn padà ó kò yí padà má gbàgbọ́ ti ṣe kíní gbàgbọ́ ti lọ ọlọ́run àbẹ̀yẹ o àtó àjẹ́ kankan àbẹ̀yẹ ọlọ́mọsàmùwàdó anabi sallallahu alayhi wa sallam nínú àwọn kan tí máa ń dẹ́rù bá àwọn ẹni rẹ̀ òun náà ni hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna rajula anabi ni arákùnrin kan yóò wà láàrin la ya'malu bi amali ahli an-nari yóò máa wọná gbogbo ṣẹ́ tẹ̀yàn máa ṣe tẹ̀yàn fi wọná òun náà ni wọ́n máa ṣe 70 sana yóò wá síbẹ̀ fún 70 years la ilaha illallah bí ṣe ń kó lẹ́ adáfá ní ọmọ lọ lé ẹlẹ́bọ ní ọmọ lọ lé olóró bí ṣe ń kó níbi ọtí ní ọmọ bọ́ síbi ìsìná gbogbo crime ayé ní ọmọ sí Ànábì ní yóò wá síbẹ̀ fún 70 years thumma ẹ̀rì lẹ́yìn náà yukhtamu lahu bi'amali ahli al-janna lẹ́yìn náà lẹ́yìn 70 years yẹn ọlọ́run ọba aláwọ̀ wá tọ́ sọ́nà yóò wá yí padà yóò máa wá ṣe sí àlìjánà yóò sì kú lérí ẹ̀ yóò sì wà àlìjánà náà àpadà sí tẹ́lẹ̀ yẹn máa dá Ànábì ní wa ya'malu al-'amilu ẹnì kejì wọn náà máa ṣiṣẹ́ 70 sana 70 years ni wọ́n máa lọ ní wọ́n máa bọ̀ lérí ẹ̀sìn ọlọ́run bi'amali ahli al-janna bí tí ń ṣe wá sí ká bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni yọ́ máa náwó sínú ẹ̀sìn ọlọ́run yọ́ máa kírun lọ́sàn-án yọ́ máa kírun lóru yọ́ máa gbààwẹ̀ yọ́ máa tún ẹbí ṣe yọ́ máa ṣe dáadáa yọ́ máa ṣe sàrà iṣẹ́ àlìjánnà ni yọ́ máa ṣe yọ́ wá ṣe bẹ́ẹ̀ fún 70 years thumma Ànábì ní lẹ́yìn náà èyí tó kàn òun náà ní kádàrá yukhtamu lahu bi'amali ahli an-nar yóò wá bẹ̀rẹ̀ sí wà ná alóhùn gbàgbọ́ mọ́ òun ò ṣe tàwíìdì mọ́ òun ò ṣe súnà mọ́ òun ò wárí mọ́ ẹ̀fọ́ òun lẹ̀ òun lòun ò kírun mọ́
yóò wá bẹ̀rẹ̀ àwọn ìwà tí ewu tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tí kò kí sọ tẹ́lẹ̀ yóò ní àyà kò ní sí nǹkan kan tí ó bá lẹ́rù torí àkọọ́lẹ̀ kó lè bá ṣẹ́ mọ́ ní orí Ànábì ní yóò padà wá lọ lè wọ iná yẹn lẹ́yìn 70 years iṣẹ́ tẹ̀yàn ṣe ní 70 years ṣe àwàdà sẹ́ni ọdún mẹ́wàá lọ́nà méje àdìsí yìí já mọ̀ yìí pé al-ibratu bil khawatim èyí tó pàtàkì jùlọ tí gbogbo ata máa sáré ẹ̀ ó náà ní ending níbo la fẹ́ parí sí iṣẹ́ wo la fẹ́ ṣe gbẹ̀yìn níbo la fẹ́ tán sí bóun ni màláíkà kó ṣe ká ìmánì máa wà lọ́kàn tí ò ní sí dáùtù mbẹ̀ mọ́ nípa Allah nípa Rasulu sallallahu alayhi wa sallam àníwáwò intikas àwọn àlùfáà wọn ní intikas ó pín sí méjì al-intikasu al-aqdi al-imani kéèyàn ó bẹ́sẹ̀ sẹ́yìn àpadà sí bí wọ́n báyàn lérí ìgbàgbọ́ òwò al-intikasu al-kulli wọ́n lọ́wọ́ ní intikasu tó tóbi jù kò sí nǹkan kan mọ́ èèyàn ti yí padà pátápátá nìyẹn tó bá ti jẹ́ pé àpadà sí ibú ìmánì ló báyàn lẹ́yìn ìgbà tó o ti ń pe Ọlọ́run Allah o tún wá lọ sọ́ọ̀sì òun lè pe Jésù lẹ́yìn ìgbà tó o ti ń pe Allah tó o ti ń ṣàdúrà tọ́lọ́run ti gbàdúrà ẹ̀ tọ́lọ́run fi òdodo hàn tó fi agbára hàn o tún wá lọ lè gbòòrò lọ́wọ́ pásítọ̀ al-intikas àwọn baba ológun àfọ̀njálàbí wá ń pè ọ́ pé súnà rẹ tó ṣe tí ó gbé ọ̀yẹ́ má bọ̀ ká fọ́n kan bí ẹbọ gbé òun lòun rí bó ṣe rí hùn wọ́n lélẹ́yìn ló tóbi jù tí yẹn bá ti báyàn kò sí nǹkan kan fún yàn mọ́ lẹ́yìn kí yàn jáde láyé kó lè wọ̀nà gbére ọlọ́wọ́n bá musa sọ wa ń bẹ́ o wọ́n lọ́lọ́ kan wa mọ́jọ́ kan ò yé o ẹlẹ́ẹ̀kejì al-intikasul khuliki òun náà ni àpadà sí ìwà ọgbọ́lọ́ngbọ́ ọgbà nẹ́bí gbọ́ ìwà ló ṣe kíní ìwà ló bàjẹ́ wọ́n ní kò gbọ́dọ̀ jẹ́wọ́ wọ́n tó ní tàwídì wọ́n á lù súnà wọ́n tó ń sọ títóbi Ọlọ́run fún wa wọ́n tá a rí tá a fi gba Islam tá a fi gba súnà umu lágbájá sísítà bróda ìwà tẹ́ ń wo yọ̀ dáa wọ́n ní al-intikasul khuluki máa ń bá ẹlòmíì ìtumọ̀ ẹni pé àpadà sí wà àpadà sí ibú nínú wà iṣẹ́ burúkú kan ò ní bá a lẹ́rù láti ṣe kíní láti ṣe ó sì mọ̀ títóbi Ọlọ́run. ni'matul islam ikhwatal iman ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa ẹ̀yin ọmọ wa ẹ lè mọ̀ pé ìdẹ̀ra islam ta wà ń bẹ̀ yìí wa sunna àti sunna tọ́lọ́wọ́n bá aláàfin tàwa lọ́rẹ̀ yìí wajaba shukuruha da'ima agbọ́dọ̀ máa dúpẹ́ fún Ọlọ́run bá ní gbogbo gbà gbogbo ohun tó kù tá àti rí dìmú nínú ayé ó gbọ́dọ̀ fúyẹ́ lọ́kàn wa ó sì gbọ́dọ̀ kéré lójú wa tó Ọlọ́run ti fún wa ní oore tó pọ̀ jù oore tó tóbi jù òun náà ní ni'matul islam Ọlọ́run bá ní wa kuntum ala shafa ufratin minan nari fa anqadhakum minha Ọlọ́run bá ní bẹ́yìn náà ní ẹ̀yin sábẹ́ ẹ̀yin tó jẹ́ pé ẹ ti wà ní etí bèbè ná ẹ̀ẹ̀kan já síbẹ̀ ni èmi Ọlọ́run ọba mọ̀fà nábì rescue yín ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sí ń bá bọ́ ni díẹ̀ lókùn tí gbogbo yẹn tẹ́ dọ̀mọ náà tàn èmi ni mo là yín mo mú ànábì wá bá yín ọwọ́ ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún yín ilé sí gba Islam ẹ máa dúpẹ́ tí gbogbo àyè tá a bá pàdé àwọn afa sunna bó o là bá rí gbogbo wa pátá tá a bá pàdé àwọn afa sunna bó o là bá rí ọmọ ìrírí mi ti ń sọ̀rọ̀ kí ni àbá yà ẹ jẹ́ àmà dúpẹ́ ọlọ́mọ mu wá kó mẹ́ o ọlọ́mọ bá ní yamunnuna alayka ni aslamu àwọn àgbààgbà nínú àwọn ọlọ́lá nínú àwọn olówó nígbà àwọn wọnú Islam wọn á dúró lé ànábì lérí yamunnuna alayka ni aslamu ọlọ́wọ́n bá ní àwọn àgbààgbà nínú àwọn tí wọ́n láwọn gba Islam yìí wọ́n wá ń ṣe ìrègùn lérí ìwà ànábì yìí pé nígbà tí àwọn wọnú Islam òun náà ní gbogbo àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí wọnú Islam
yamununa alayk wọ́n tí wọ́n ń sọ ọ́rọ̀ ara wọn o wọ́n ní bí bá sọ ọlá wọn iṣẹ́ rẹ̀ ọba tí lókè balillahu yamunnu alaykum ọlọ́run ọba ní sọ fún wọn yí pé ìrògùn ò tọ́ sí wọn lẹ́nu Allah gangan lọ́ba tó lè ṣèrògùn lérí wọn ani hadakum lil iman ọba tó fi wọn mọ̀nà sínú iman ọba tó yọ wọn kú nínú bọ̀rìṣà tó wá dùn wọn sínú Islam ọba yẹn ló lè ṣèrògùn lé wọn lérí àwọn ò lè ṣèrògùn lérí sí ọlọ́run àwọn ni wọ́n sọ oríire ń bẹ̀ àwọn ni wọ́n fi bẹ̀ tún tara wọn ṣe in kuntum sadiqin tó bá dé pé olódodo bá ní ó yẹ kẹ́ mọ̀ pé ọlọ́run ọba Allah ló lè ṣèrògùn lérí yín ẹ̀yin ò gbọ́dọ̀ ṣèrògùn lérí ànábì bẹ́ẹ̀ wà pẹ̀lú ànábì náà ànábì yóò débi tí ó dé ẹ̀sìn ọlọ́run sì débi tí ó dé ẹ̀yin ni kẹ́ máa dúpẹ́ pé ọlọ́run ọba Allah ó fi pín ẹ̀sìn ọlọ́run lé ó fi gbẹ̀sìn ọlọ́run ga kó lè bá a sọ yín dolórí rẹ̀ ẹ̀yin lẹ́fẹ́ sọ orí rẹ̀ kí là ń gbọ́ inú àyà yẹn Suratul Ankabut àyà 17 òun náà ni pé gbogbo tẹ́nì kọ̀ọ̀kan bá ń ṣe lábẹ́ ẹ̀sìn oyé ká máa ṣe lillah nítorí tọ́lọ́n torí àwa ni a fẹ́ ṣàǹfààní a fẹ́ gbalada ẹni bá ń tún nǹkan tọ́lọ́run ṣe ọlọ́run ó tún tiẹ̀ ṣe láyé yóò dẹ̀ tún tiẹ̀ ṣe lọ́run àwa la fẹ́ benefit o gbogbo tó wà kọ́ máa ṣe sínú ẹ̀sìn ọlọ́run mọ́jọ́ ọjọ́ lójú rárá asbabu al-intikaz kí ni àwọn sábàbí àwọn okùnfà causes tí máa ń fà tí èèyàn fi máa rápadà sí ibú nínú ẹ̀sìn al-jahlu bidinillah alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn máa ń fi àyè lẹ̀ fún ìmọ̀ wá mímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run wa adam hudur at-ta'lim kéèyàn máa wá hálíkọ̀ ọlọ́lẹ́kẹ́ wàárọ̀ ọlọ́lẹ́kẹ́ tọ̀sán ọlọ́lẹ́kẹ́ talẹ́ ọ̀wá hálíkọ̀ ọlọ́jímà ó kò síbi kan tó ti ń lékún nípa ẹ̀sìn ọlọ́run wọn ní tó bá dárin kan àṣetánì ọ̀fà ọlẹ́sẹ̀ ọ̀wá mímà onímọ̀ ti tó àpè àyíká ti kàyí náà ti tó èyí máa ń kéwú títí tí ó fi tẹ́rí gba sọ ni ọlọ́run ọba ní kul hal yastawi alladhina ya'lamun ọlọ́run ọba ní eré anábì sọ fún wọn yìí pé àwọn tí wọ́n ń wá mímọ̀ tí wọ́n sì ní mímọ̀ walladhina la ya'lamun àtàwọn tí ò wá mímọ̀ wọn ò lè rí bákan náà o ẹni tí wọ́n wá lóko every Sunday ń sìn àti ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ kan ní ma wá lọ́dún àbẹ́ kan lóṣù mẹ́fà àbí kò wá rí ṣé ní tẹ́ ń gbọ́n bí sóun mọ̀ gbogbo tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa lọ ọ̀tún agbóṣì lọ́wọ́ máa ṣe kínní lọ́wọ́ máa lọ torí wọ́n ti discuss ọ̀rọ̀ yẹn lálẹ́ kò sí wá nínú ẹbí yín máa ṣẹlẹ̀ tẹ́kàn jòkó tẹ́ wọ́n pé níbo lẹ́yìn tí ń kírun ẹ̀yin ò tí mẹ́lẹ̀ inú ẹ̀sìn kọ́ lọ́bì kan ṣé wọ́n tó ń wá every Sunday tó jẹ́ pé tọ́pìkì tẹ́ bá tírìtì níjọ́ mẹ́jọ níjẹ̀ ẹ̀jọ òun kan máa tírìtì lẹ́nìí ọwọ́ lo àìmọye Sunday nínú ọdún kan tó ń wá sí hálíkọ̀ láàárọ̀ wá wo ìmọ̀ tó ti ní ọwọ́ àfẹ́rẹ́ rẹ̀ wẹ́ni tó jòkó lé tó sùn. àṣetáni tètè máa mú àwọn tí wọ́n bá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì du'aful ikhlas fil ibada kí sincerity yẹn lẹ weak sincerity àbí kéèyàn má ní rárá al-ikhlas kéèyàn gbéra lé kó ní òun lọ lè ṣẹ̀sìn káwá rí i pé àníyàn tó wà lọ́kàn rẹ̀ kì í ṣẹ̀sìn yẹn ó ní nǹkan kan tó tájẹ̀tì lọ mọ́ṣáláṣí wa yusalli illa li ajli riya kò ní wá kírun àbí tó bá rí i pé àwọn èèyàn wọ́n mọ̀ máa sọ pé òun ò kírun wala yatasaddaqu illa li ajli sum'a kò ní ṣe sàárà àbí kọ́ dípò sàárà yẹn ó fẹ́ jòkó tì í pé gbogbo àwọn àyà tó wà ń bẹ èmi mọ̀ ọ̀rọ̀ kadà fún gbogbo wọn lọ́dún ni ó fẹ́ fi sàárà yẹn gbayì àwọn olè ajli mansib àbí nítorí oyè wọ́n ní wọ́n ń du bàbá àdínì mo lè ṣe wáàsí kan lábẹ́kúta àwọn bọ́dà wọn sọ fún mi pé mọ́sálásí yẹn ti fẹ́ tú o mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn mẹ́rin ni wọ́n du bàbá àdínì ó padà wá já sí ẹnìkan lọ́wọ́ ẹnì kejì òun wá àmọ́ òun sọ fún àwọn yòókù pé
a máa gbé bàbá àdínì lẹ́sẹ̀ ni o àwọn bàbá àdínì méjì tó kù àwọn ọ̀wájú mọ̀ irú ìsìlámù tí wọ́n fẹ́ ká máa ṣe ńlẹ̀ Yorùbá nù ìsìlámù oyè níjọba sì ti yọ lóye kò ní wá mọ́sálásí mọ́ yóò di ọ̀tá mọ́sálásí ìpè ẹ̀rọ ńlá yẹ ẹ tún yan bàbá àdínì mi tí ń bá yín o ìjọ tí wọ́n bá ń pín sàárà mọ́sálásí lẹ́rìí àbí kó sì mọ̀ wá jojoojúmọ́ náà ń wá yẹn torí ìjọ tí wọ́n pín sàárà wọ́n bá wá pín sàárà tí sàárà ò bá kàn ẹ bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìmáàmù obìnrin kan gbà wọ́n pín sàárà kan mi láìpẹ́ ó ní àwọn táwọn wálé kọ àwọn wàá rí gbà níbo lọ wà ó lóun tráfù so ṣé tráfì láti wá gbé bọ́ bẹ́ẹ̀ bá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹlẹ́mọ̀lẹ́ lárí kọ̀ ẹ̀sìn táwọn yẹn ń ṣe láyé ni torí ọkọ rẹ̀ ní ṣe ń bojú torí ọkọ rẹ̀ ní ṣe ń lo jàlúbáàbù tọkọ bá ti dákẹ́ yọ̀bọ̀lẹ̀ sẹ́sìn ọlọ́ni yẹn ẹ̀sìn téèyàn ń ṣe láti nú wá ni nítorí tọlọ́hun ẹlòmíì ọ̀rọ̀ bísínẹ́sì lọ́ba wá sí mọ́sálásí ìgbà àmà yáwó owó mọ́sálásí àmà yá ọ̀yáwó bọ̀dọ̀ kọ̀ sanwó wọ́n bí tẹ́sọ́rà pẹ̀tọ̀ owó mọ́sálásí dà wọ́n ní àwọn náà wọ́n yá àwọn dà wọ́n làwọn náà nì ẹgbọ́ ọ̀yin lẹ yá owó dà wọ́n kò tí ì sílẹ̀ ọ̀dà ẹ má jẹ́ ọpẹ́ tẹ́ bá tún béèrè owó yẹn lọ́wọ́ mi ajá o tájẹ́ tiẹ̀ nìyẹn transaction business ó lè to àwọn kan tí wọ́n ń tà síwájú mọ́sálásí gbogbo tí wọ́n sọ ń jí mà kò yé kò sí ẹ̀ gbọ́ nítorí fẹ́ tà yẹn lọ́wọ́ nínú ọkàn rẹ̀ àdánwò ni o bọ́dà alágbájá mo ní kó yá mi lówó lọ́wọ́ yá mi lówó nígbà tó ti lọ́wọ́ yá mi lówó yẹn á da ìjọ yẹn rú kí ẹ sọ ma yá mi wọ́n ní kí ló dé oníkọ̀ yá òun lówó nígbà tí òwárí ọ lówó yá ló fi wá kó lọ́mọ yẹ kò sí sincerity nínú ẹ̀sìn Ọlọ́run ẹlòmíì ọ̀fẹ́ àtàṣì máa mọ́sálásí kó lè máa forúkọ mọ́sálásí ẹ̀ máa fi ṣe kíni máa fi lu àwọn yẹn jìbìtì yóò ní ẹ̀ máa mọ́sálásí tó ń kírun ni àtẹ̀bá dé àjà mọ́sálásí ńlá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ń bí ẹ̀ máa ìmáàmù wa gbogbo tí ń ṣe yẹn torí business tó fẹ́ ṣe kéèyàn wá bá yẹn kú kéèyàn kú lérí yẹn wọ́n ní kí ló dé tí wàhálà wá pọ̀ tó báyìí Ọlọ́run fẹ́ dìde látara mọ́sálásí wọn jẹ́ kó wọn dìde ẹlòmí yóò máa post lecture yín yóò máa post ẹ̀ títí táwọn yóò fi mọ̀ tán bá mọ̀ tán yóò wá gbé àkáǹtì sábẹ́ yóò ní ká máa dáwó ẹ̀yẹ́ wọn máa wò pé àbí lágbájá náà mujahidu ni pé ń ṣègbìyànjú sí ojú ọ̀nà Ọlọ́run òun dẹ̀ dé ní target àwọn gúrùpù ẹ̀sìn tẹ́ bá ti dálẹ̀ gbogbo àwọn àdìmí tó bá wà ń bẹ̀ ká máa mójútó gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ yóò ní ẹ̀hádìí òun sórí gúrùpù yẹn ẹ̀hádìí òun sórí gúrùpù wọ́n bá hádìí ẹ̀ tán yóò wá dá lórí gbogbo nọ́mbà tó wà ń bẹ̀ yóò wá gbé sínú kọ́mpínì rẹ̀ títí ń rówó yóò máa ímeèlì wọn àwọn máa wò pé ibo nọ́mbà wọn ti dọ́wọ́ rẹ̀ ẹ̀sìn ló sì dé bẹ́ẹ̀ kí ni mo ló sì dé bẹ́ẹ̀ ẹ̀sìn. قال تعالى ربنا وما أمروا إلا ليعبدوا الله ọlọ́run bá ní àpá wọn láṣẹ kan wá ṣe nǹkan kan àbí kan wá ṣẹ̀sìn ọ wá fi klọ́ọ̀sì sí ó ní mukhlisina lahu ddin ó ní ẹ̀sìn yẹn kan ṣe lè pa àwọn ṣe nítorí ọlọ́run torí ọlọ́run là á ṣe ṣẹ̀sìn torí ọlọ́run là á ṣe lọ mọ́ṣáláṣí torí ọlọ́run ọba ní là á fi ràn ọmọ ìyá lọ́wọ́ ẹlòmíín wá mọ́ṣáláṣí àwa ara wọn náà ní nígbà míì gan-an tó máa ní àwa àjọ yín mo lè mi ò ṣèjọ ń bí o mọ́ṣáláṣí gbogbo mùsùlùmí èmi ò ṣe ìjọ àwọn mẹ́mbà kò sí mẹ́mbà kankan bí o gbogbo mùsùlùmí ayé ni mẹ́mbà bí tó bá ti gbàgbọ́ pé la ilaha illallah táwọn wá pé nọ́mbà kíni wọ
nọ́mbà ní masalasi nọ́mbà báwo tí wọ́n máa wá retí ijọ́ tó ń ṣèyàwó wípé ẹ̀bùn lówó ọláwọn ọjọ́ ọmọ dáwó fún un wọ́n ní tuntun tó ní ká lè bá dáwó ìyàwó ló ti lọ masalasi àgbákò ti sí àwọn èèyàn gan ní Islam tó Yorùbá tá à ń ṣe yìí o àwọn tó yẹ kó fún lówó nígbà àwọn jẹran tán níbi ìyàwó rẹ̀ ṣé bí ìwọ lọ fẹ́ dúpẹ́ fọlọ́wọn ọba ní wọn bá dúpẹ́ ó ti yẹ kó tún fún ọ lówó mọ́tò tó bá ní ìgbà yìí tẹ́ wá bá mi kó ma tẹ́ wá bá mi ṣèyàwó ẹgbẹ́ owó ẹ̀fọ́ mọ́tò mo dúpẹ́ ẹ wá bá mi dúpẹ́ ẹ wá bá mi jẹ sàrà ebi sàrà ló ń ṣe èyí ó ti sàrà àtẹkọ́ ọmọ béèrè owó lọ́wọ́ àwọn èèyàn wọn ní kọ́ ọmọ náà yàn lọ́wọ́ àmọ́ ń tọ̀ wọn gbọ́dọ̀ gbé ilé ọ lérí kò sì gbọ́dọ̀ sọ́ di májẹ̀mú fún ọ ìgbà yìí gbà tí ibẹ̀ láti ń kírun à ń retí wọn láti jẹta náà wọn ti dáwó ọba rẹ̀ ọkọ̀ àpè ìjàmá kan dáwó ibi ọlọ́fẹ́ dúpẹ́ fọlọ́n báwọn gbọ́ olówó ìjọba dájọ́ lẹ̀ wọ́n fẹ́ bà níyàn rẹ jẹ́ látara pé ọfẹ́ máa tara ẹ̀sìn rẹ máa fi ṣe kínní máa fi wáyé. ẹlẹ́kẹrin alimehan min asbabil intikas àdánwò a lè ti bẹ́ẹ̀ nìkan pẹ́ nìkan dó déédéé ó dìgbà tí Ọlọ́run bá dánwò yóò ní ọ̀rẹ́ wọn ẹnìkan ní mọ́sálásí kan ládùúgbò kan ìyá yẹn Ọlọ́run kẹ́ díẹ̀ ìmọ̀ wa mọ́sálásí lásùbà mùtàfà súnà ní ìmáàmù bẹ̀ kọ̀ wá bí ijọ́ méjì ijọ́ mẹ́ta sọ pé kò sínú ṣe àfà súnà kọ́ máa lọ lè béèrè pé ẹ̀dá kun ìyá alágbájá àwọn obìnrin yẹn lóbìnrin wọn wá ní sọ pé kọ̀ọ̀kan àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àwọn lè béèrè pé àríyá alágbájá òkè lọ lè béèrè rẹ̀ tó sì jẹ́ pé ká wá mọ́sálásí fóbìnrin gan kò kí í ṣe ọ̀ranyàn kóbìnrin ó kírun lé ó ní ládájú kó kírun mọ́sálásí lọ. jọ́kìnní jọ́kejì wọ́n jọ́ kẹta ìyá yẹn wá rán ẹnìkan wá sí mọ́sálásí wípé ṣé bẹ́ẹ̀ ń ṣe rí nùjọ yín nù ẹ̀rọ mọ́sálásí jẹ̀ta ẹ̀ béèrè òun wọ́n ní ẹ̀yin náà gánà ni ẹ̀ máa ń wá gbogbo àwọn ìyàwó wa wà nílé tán kírun lé lẹ́yìn náà àwọn ọmọ pé ọ̀rẹ́ yìí torí ẹ̀yin náà rán ẹnìkan sí wáyé pé ara yín ṣe kíni ara yín fa o àbí sẹ́yìn máa ń tọ́pa mọ́ ni lọ́wọ́ ní wọ́n bá ti rí bẹ́ẹ̀ wọn ò wá mọ́sálásí mọ́ tọ́wọ́ bá ti wá mọ́sálásí mọ́ mọ́sálásí ò ní kún mọ́ àbí. Islam lẹ Yorùbá ó ní ìdíkà chẹ́kì ẹ̀ nígbà tí Al-Qur'an àti àdìsí òṣìṣẹ́ bá ti nítumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lẹ́mọ̀ wá sọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ń sọ qala Allah qala Rasul yóò wọ̀ bọ́ọ̀ rìgáàdì Qur'an àti àdìsí kátó wá pé wọ́n wà á rìgáàdì àfáà àfìgbà tí súnà tó ń dé ní kálukú tó mọ iye àfáà pé àwọn àlùfáà al-ulama'u warathatul anbiya àwọn ni àrólé àwọn ànábì Ọlọ́run wọ́n máa ń yẹ̀yẹ́ àfáà nílẹ̀ Yorùbá ni mo sì jẹ́ pé àwọn àfáà kan náà àwọn náà ń yẹ̀yẹ́ ara wọn nígbà wo lè bá tọ́lọ́ wọn ká yàsí fún ṣé ọbẹ̀ yẹn yàsí Ọlọ́run lálàá sí yàn òye kí ló ti wọ̀ sọ àwùjọ bíi láàyè lórí bẹ́ẹ̀dì kí ló tó lè bá bọ́ lálàá sí òun ti mọ̀ pé ọpọlọ lọ fẹ́ lò fóun àlábá o ó sá fún ọ ní màálù àti àgbò tí ó fún ọkọ má bàa tiẹ̀ jẹ́ alimehad àdánwò ìmọ̀ nfa tí yẹn fi máa kó nínú ẹ̀sìn Ọlọ́run ẹlòmíràn ní anafakiri àyíníní òun ò ní mo níwọ̀n nìkan kò ní ẹkọ́nọ́mì ìlú lọ́wọ́ sí kò stable gbogbo àwọn táwọn rò pé wọ́n níyẹn kálukú mọ́lẹ́jì ẹlẹ́mìtì aṣọ tó tẹ̀lé sílé láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní wọ́n sì tẹ̀ rò pé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kò sí nǹkan mọ́ nǹkan ti yí padà lẹ́nìkan máa kanra pé òun ò ní nígbà tó òun ò ní òun lòjó wọn wá mọ́ṣáláṣí mọ́. ẹlòmíì tó burú dídì lọ òun ni ó sì kọ́kọ́ dé mọ́ṣáláṣí. Islam wa kì í sí Islam ìjọ tí ni wọ́n bá ń dùn irun tá n kí kì í ṣe ìjọ tí ni wọ́n bá ń dùn lálọ́ máa lọ lè kí ọ máa lọ mọ́ṣáláṣí ọ máa rẹ́rìn lọ nígbà míì ọ máa lọ mọ́ṣáláṣí ọ máa sunkún omi máa bọ́ ọ máa gbéṣẹ́ lọ́fín kìíní tó máa gbé Ọlọ́run ṣàánú náà bá súnmọ́ tọ̀hún dáadáa yóò bu ẹkún ni pé wàhálà ti dé lẹ́yìn ní iṣẹ́ wọn lọ déédéé ana fáṣẹ̀ ìwọ́n nìkan kọ́ Allah subhanahu wa ta'ala oni latublahunna fi amwalikum wa anfusikum
ọlọ́run bá ní máa dán yín wò nínú owó yín máa sì dán yín wò nínú àlàáfíà yín èmi ọlọ́run mo sọ bẹ́ẹ̀ ẹ má retí láàtọ́ wa ń bẹ̀ yẹn nígbà tí yẹn ní verily kò sẹ́nìkan tí ó bọ̀ nù ẹni bá ti rí tiẹ̀ ẹni tí ó bá ti rí kọ́ mọ́ retí tiẹ̀ nígbà ọlọ́run ọ̀dàn wa wọnú owó ó wá tìrì mọ́lẹ́kọ̀ wálé oṣù mẹ́ta oṣù mẹ́rin kí ló dé wọ́n ní sẹ́bọ́ lọ́wọ́ lóòfin ni wàá kírun jàmá. níjọ́ tí ọba wa dísẹ́gbà lọ́sẹ̀ wàá sàlọ̀ lọ́mọ akírun wàbí àjẹ́ pé tó ẹ̀sìn tiẹ̀ ni pé ìjọ́ lọ́wọ́ bá ti sínà fún ọ ọmọ sìn ìjọ́ lọ́wọ́ bá ti tìǹà mọ́ ò ní wá sí. Is it Islam? Islam kan yẹ o ọlọ́wọ́ bá ní dáhìn wò I will test you in your money I will test you in your health ọlọ́wọ́ máa dáhìn wò. wala tasma'unna minal ladhina utul kitaba min qablikum ọlọ́wọ́n bá ní ẹ gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu àwọn kiriyó utul kitab ọlọ́wọ́n bá ní ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí yẹn máa ń gbọ́ wọ́n ní ọ̀rọ̀ tí ikún gbọ́ tẹ́tí ikún fi ṣe kíni etí ikún fi di ọlọ́wọ́n bá ní ẹ máa gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tá a fún tẹ́lá síwájú àwọn Jew and Christians wa minal ladhina ashraku adhan kathira àti lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àwọn jálàbí ẹlẹ́bọ wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú sí yín wọ́n da sọ̀rọ̀ báyìí wọ́n dẹ̀ gbé bọ̀ yín lọ́rùn àwọn ẹlẹ́bọ adhan kathira ọlọ́wọ́n bá ní wọ́n máa ní ilà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn máa kó nira báyìí wọ́n máa sọ̀rọ̀ sí yín tí ẹ máa wò pé ha ọlọ́wọ́n bá ní wọ́n yín tẹ́sí ọlọ́wọ́n bá ní tẹ́ bá wà lè ṣe sùúrù wa tattaqu tẹ̀sí káyọ̀ ọlọ́run fa inna dhalika min azmil umur ọlọ́run bá ní kẹ́sẹ̀ sùúrù yẹn ibẹ̀ lẹ́tẹ̀rẹ́ àbáyọ sùúrù àǹfààní sí sùúrù ó ṣe pẹ̀lú gbọ́kúgbọ́ tẹ̀ ń gbọ́ yẹn àǹfààní ńlá ni o. Suratu Ali Imran aya 186 ẹ máa gbọ́ gbọ́kúgbọ́ àwọn tó ń bá parọ́ mọ́ yín anta bayna khiyarayn tọ́ba wù ọ́ olùsè sùúrù tọ́ba wù ọ́ olùsè sẹ́gbẹ̀ lẹ́nu yẹn Sa'd bin Abi Waqqas nígbà wọn parọ́ mọ́ Usama bin Qatada ó parọ́ ńlá kama torí ẹni bá ti parọ́ mọ́ madhlumu ni ẹni tí wọ́n ṣàbòsí fún ni Ànábì ní da'watul madhlum mujab àdúrà tẹni tán ṣàbòsí fún bá ṣe ọmọ àgbà èpè tó bá ṣe ọmọ amúyàn lójú jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá parọ́ ọmọ tó bá ṣàbòsí fún ọ ó lè yọ̀ǹda ẹ̀ ọgbàládá tó bá ti ṣépele ọ̀ lẹ́sẹ̀. ẹgbọ́n tí Sa'd bin Abi Waqqas sọ ó ní Allahumma atil umra ẹni tó parọ́ ọmọ mi yìí ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun wà atil faqra ọlọ́run ọba kó wá jẹ́ mi rẹ̀ ogun pẹ̀lú òsì waj'alu maftuna wà á bá ń fìtínà rẹ̀ nígbẹ̀yà yìí. nígbà tó di ọwọ́ gbẹ̀yìn ayé Usama bin Qatada ọmọ dáre díẹ̀ wọ́n ní hadhihi da'watu Sa'd ó ní ìṣesí tí mo wà yìí kọ̀ yà mí lẹ́nu àgbà ti dé ìṣẹ́ sì ti dé ọ̀rọ̀ òun ti wá dàrú ó ní kọ̀ yà òun lẹ́nu òun mọ̀ pé dájúdájú èpè tí Sa'd sẹ́lẹ̀ òun lọ́jà òun torí pé irọ́ lòun ṣe kíni irọ́ lòun pamọ́. ẹlẹ́kẹrin alfaslu bayna shari'ati wa tijara kéèyàn ó lóun gba Islam kọ́ máa ní ọ̀tọ̀ ní sharia Islam ọ̀tọ̀ ní ọ̀nà tágbà rówó tá a bá ti ń sọ̀rọ̀ business ẹ má máa sọ̀rọ̀ qala rasulullah business ní àgbékalẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ti máa ń ṣe ní táwọn òyìnbó bá ti ní báyìí la ṣe ẹ má máa sọ pé ọlọ́run ní ká má ṣe bẹ́ẹ̀ business ọlọ́ báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyáálé níjàmbá ọmọ wọnú sípẹ́s ntì káṣù bá wọn ṣé wọn ò gbọ́ wá sí rìbá rí wọn kúkú gbọ́. owó èlé ńkọ́ jama oríṣiríṣi ńkọ́ jama bribery
àwọn yẹn ń gbọ́ wọ́n máa mérí ní wáàsí pé Allahu Akbar ó sì ti pinnu lẹ́ni tó ṣe kíní lẹ́ni tó máa ṣe tọ́wọ́ délẹ̀ tán ṣe ọkàn fún wáàsí ìgbò délẹ̀ ṣe ẹ̀dá kún ṣé mi ọmọ jẹun lémi mi jẹun náà ìṣe tọrọ bára lọ́wọ́ ẹ bàbá súná kò kí tọrọ bára ní ẹni wọ́n fi máa ń gba òdodo láti sọ wọn kì í yẹ yàrá wọn wọ́n máa lo àsìkò tó wọ́n máa lo àsìkò tó difficult jù láyé nínú ayé ẹ̀ sinimá. talabul mal mashru ẹ̀yin brothers and sisters wa gbogbo alusunna wal jamaa àwa mùsùlùmí òdodo ọlọ́run ò pé ká máa wọ́wọ́ ó ní famshu fi manakibiha wa kulu min rizqihi ọlọ́run ní ẹ wá rísìkì lọ ṣiṣẹ́ náà ọlọ́run ọba ní wala ta'kulu amwalakum bainakum bil batil ọlọ́run ní àmọ́ ẹ má gbára yín ẹ má lura yín jìbìtì illa an takuna tijaratan an taradin minkum business ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe business kẹ́ ẹ sì rí i pé an taradin minkum kẹ́ ẹ rí i pé ẹ̀yin tẹ́jọ́ da business papọ̀ inú yín dùn síra yín ìwọ gbó kalẹ̀ oyé òun ṣe kíni òun fowó rẹ̀ ṣòwò ìwọ má gba profit tí ò rí má gba lọ́wọ́ ẹ̀ kóun náà kó sì má ṣe àbòsí fún ọ lérí ẹ̀tọ́ tó yẹ kí kó fún ọ ìjọ tó bá tà tó pọ̀ kó fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ kó pọ̀ ìjọ tó bá mọ níwọ̀nba kó fún ọ níwọ̀nba. ìntìkáàsì ti dé bọ̀ pọ̀lọpọ̀ àwọn brothers sisters tó bá ti dọ̀rọ̀ owó àwọn mùsùlùmí òdodo aláwọ̀kọ́ yọkọ̀ sọ fún yín pé èyí tí Islam sọ yẹn kò lè work. We are in Nigeria. You are in Nigeria. Ṣé Nigeria ò sínú ìlú tọ́lọ̀ ń dá? Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run bá ní àárín ànábì sí gbogbo àgbáńlá ayé kó lè jáàánú fún wọn. Mẹ́sẹ̀jì tá a fẹ́ràn ànábì yẹn àánú ni fún gbogbo ayé. Ẹni bá tẹ̀lé mẹ́sẹ̀jì yẹn wọ́n ara nù Ọlọ́run. Bẹ́ẹ̀ bá tẹ̀lé ńkọ́ wàhálà ti dé. Àwọn ni we are in Nigeria. We are not in Saudi Arabia. Wọ́n tọ́ fún pé Saudi nìkan lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ fún. Wa ma arsalnaka illa kaffatan linnas. Ọlọ́run ọba ní ìwọ Muhammad gbogbo àgbáńlá ayé pátá gbogbo ẹ̀dá Ọlọ́run pátá lánàá sí. Bashiran wa nadhira. Má kìlọ̀ fún wọn. Sì máa dùn wọn náà tí wọ́n ṣe dáadáa. Sì máa kìlọ̀ yà fún wọn. Tí wọn náà bá ń lò òfin Ọlọ́run níbí Ọlọ́run fi fọkànbalẹ̀ sínú ayé rẹ̀ ò ní problem. Yóò làwọn kírun àwọn náà kírun àwọn náà ń gbààwẹ̀ bọ̀dà wa ń wówó òsì business dáwọ̀ lè ṣe of course alùsùnà ni wà bọ̀tí kò sí business tá a lè ṣe kìí ṣe gbogbo business ni alùsùnà lè ṣe. Ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ lọ́mọ́sá mú wa dó Ọlọ́run wọlé àkọ́ sànú wa àwọn ẹlòmíyàn padà sí bó ti bá wọn látara tí wọ́n jẹ àti tí wọ́n mu ọ̀rọ̀ wọn ti dàrú ẹlòmíyàn ti jẹ gbèsè ó yáwó ńlọ lè nájú tó bùkátà ti parọ́ sékíní ti parọ́ ọ̀ká ẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ ní tó wọn ò fi gbádùn ayé òun tó yáwó yóò sì máa lọ lè lò ẹni tó yáwó lọ́wọ́ rẹ̀ kò ní èsì ńlé lápèjúwe tóun náà wọ́n pé tọ̀ bùkátà kan lẹ̀ àwọn ọmọ ìyá ló nídìí ká owó èyí tí ń fi ra ayé sí yẹn jí kí n yá ẹni tí wọ́n yá lówó wà lọ lè ra ayé sí níwọ̀n bàbá tó lọ wá kọjá lẹ́gbẹ̀ẹ́ kò lẹ́rọ wá pé barakallahu fi àwọn yẹn ń gbádùn ayé o ṣé o ti sàn lẹ̀ tó báyẹn táwọn ìyá ìyá owó tí ó sì máa ṣe gbà tí kò wò sí lọ́wọ́ ẹ̀ mọ́ kò ní daṣọ mọ́ irú Islam ló ṣe yẹn ló bá lè kú lógìgì kan ọjà mọ́ kẹ́lẹ́ lómi ò tún sọ pé kò ìyá òun lówó rí owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ oníkọ̀ yẹ́ ó lẹ́ni yẹ kọ̀ yá òun lówó tọ̀wọ́n ní owó òun bẹ lọ́wọ́ ẹ̀ oníkọ̀ yá òun wọ́n dẹ̀ ń dìnnà ẹ̀ ìyẹn tó lágbára díẹ̀ o sàgbé eléyìí ṣe gbàgbọ́ wọn sàn eléyìí ní kọ̀ yá òun ní owó ọ̀rọ̀ owó ẹ má jẹ́ ó fa ìfàsẹ́yìn fún wa o
cut your coat according to your size àwọn olóyìnbó náà sọ bẹ́ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe nínú ayé rẹ má ṣe ju rẹ lọ o ó ní fọkànbalẹ̀ nínú ayé o èyí tá nìkan ṣe tí wò tí ì rí ṣe yẹn bọ́lọ́run bá kọ wọ́n náà padà ṣe kínní ó padà ṣe jù bẹ́ẹ̀ lọ ó padà ṣe jù bẹ́ẹ̀ lọ ó bá ti lọ lè tójú bọ ọ̀bọ̀kúbọ̀ tọ́ lọ lè máa lọ lè yáyakúya nú owó tí wàhálà wa dé tó máa ń bè lọ́wọ́ ẹ̀ pé ẹ bá mú wa ẹ wà lóhùn ọ̀wá mọ́sálásí mọ́ lónìí broda yẹn ń béèrè owó lọ́wọ́ sọ yẹ kó máa béèrè ẹ bá máa yálà wọn ẹni mọ̀lẹ́ mọ̀mí nínú ẹ wà ṣé wọ́n lè fowó tiẹ̀ lẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún alikibu ìgbéraga ọlọ́mọṣẹ́ sọ mi kọ́ sẹ́yìn náà kéèyàn má tó kankan kó sì máa pera rẹ̀ ní nǹkan nígbà wọn béèrè lọ́dọ̀ anábì pé kí náà ń pè ní gbéraga anábì ní batarul haq kára yẹn ó kò dodo kéèyàn má fẹ́ rí sí fòdodo ọ̀gámtu nas kéèyàn tó máa fojú yẹpẹrẹ àwọn èèyàn ní pé àwa sí wọn èmi sí wọn mo ju wọn lọ wọn ní máa ń fa téèyàn ní gbódodo tí o bá sì ti gbódodo mọ́ kí wọ́n padà ṣẹlẹ̀ sí yọ padà bẹ́sẹ̀ sẹ́yìn Ọlọ́run ò ní gbọ́ kẹ́nìkan kan bá wọn sọ àwọn èèyàn fẹ́ gáìdì ẹ oníkàmọ́ gáìdì ẹ wọ́n fẹ́ bọ́ sódodo rẹ̀ oníkàmọ́ sọ ìtìkáṣì ti dé. wa idh qulna lil malaikati isjudu li Adam Ọlọ́run bá nígbà tí a sọ fún àwọn màláìkà pé ẹ fẹ́ rí balẹ̀ fádámà fasajadu illa ibilisa aba gbogbo àwọn màláìkà ni wọ́n fẹ́ rí balẹ̀ àfi ìbílísù nìkan ṣètàn òun kan lọ́kọ̀ Ọlọ́run ò fẹ́ rí balẹ̀ wastakbara ó sì gbéraga òun ju Ádámù lọ́nà níjẹ́ òun náà bí Ádámù ọmọ ọdún mélòó ni níjẹ́ òun ni wọ́n dá Ádámù ọmọ ọdún mélòó ni wastakbara ó pèrè lágbà wa kana minal káfírin ẹni tí mi lára àwọn màláíkà tẹ́lẹ̀ Ọlọ́run làwọn wájú sáàrin àwọn kíni àwọn kèfèrí ntì káṣù dé àbí òde ó ti dẹ̀ yọba tí ń ṣe ìgbéraga ni ọ̀jẹ́ lómi wálé kéwú àníkànnà fẹ́ kọ́ ọ̀hún ìgbéraga ni ọ̀jẹ́ lómi wálé kọ́ àní ìdágbájá sọ̀rọ̀ sóhun níbo ti sọ̀rọ̀ sóhun yẹn ìmáàmù dáhùn béèrè kan jó ní ọfẹ́ jẹ́ pé mi náà bá wí mo sì wá mọ́ ṣé àìwá rẹ kí ni tó ṣe fáwa ṣé mi gbowó lọ́wọ́ rẹ ni ṣé mi gbowó lọ́wọ́ ẹ̀ ṣé èmi parí wá sí mo ní kó bò mí lọ́wọ́ ṣe. àyìnmáyà àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn àgbààgbà nínú mọ́sálásí ilẹ̀ Yorùbá wọ́n máa sọ fún imam àwọn bàbá yẹn bàjẹ́ gan ó túbà tó ṣe lánàá yẹn àmọ́ bí ti ń ta fàṣẹ o sẹkítírì kò délé owó ìmáàmù yẹn òun rí wa fín. ẹ ti gbọ́ tí ìmáàmù ṣe kótóbà lọ́wọ́ tán lẹ́nu náwó sí ìmáàmù pé ìmáàmù ò ti tó ìgbéraga ni jọba ó ṣe. ọlọ́run bá aláàkọ́mọ́sá sọ wà ń bẹ̀ lọ́lọ́run fi sàánù gbogbo àwọn àfáà súnnà ilẹ̀ Yorùbá gbogbo wọn kulluhum mustaqillun wọ́n dá dóni. Dr. Fadil hafidhahullah ta'ala wàrà wọ́n wà ní Ìwó wọ́n wà ní Òṣogbo wọ́n dá dóni wọ́n ò sí lábẹ́ kọ́mítì kan. Dr. Sharafuddin hafidhahullah ta'ala wàrà bóòlù orí ju bàbá sí hafidhahullah wàrà níwọ̀n kọ́ máa fọ́ lálẹ́ mọ́sáàsì Dr. Sharaf wọ́n dá dóni. Dr. Sheikh Idris Sokoni àwọn bẹ nígbẹ̀yìn Yorùbá lọ́hùn l'Ákúrẹ́ wọ́n dá dúró síbẹ̀ ni Sheikh Abdulgani Juma wọ́n dá dúró síbẹ̀ ni ọmọ ya èmi náà dá dúró ń bì ní táwọn àwọn fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run wàá kún mi lọ́wọ́ tó bá níṣẹ́ ṣe
ìsìn ní kọ́ wá dábírú kọ́ wá ṣètò àlìkìyàmà rẹ̀ ń bí kọ́ wá dájọ́ tọ́lọ̀ lè kó lọ́dọ̀ lọ ìsìn lábẹ́ kọ́mítì kankan èmi ní chairman gbogbo àwọn kọ́mítì tó wà ń bí. bó ni ìmáàmù ṣe di màmúm ìmáàmù ti ń pẹ́ kálọ̀ dráìfà bó ni dráìfà ṣe wá di kọ̀ńdọ́kítọ̀ gbogbo àwọn àròrí yẹn kéèyàn má gbèdé mọ́ṣáláṣí súnà tí wọ́n yà wà ká pé ẹ máa mójútó nǹkan báyìí mójútó nǹkan báyìí ẹ̀yin ń ṣiṣẹ́ ọlọ́run lábẹ́ mọ́ṣáláṣí yẹn ni àbẹ́gbọ́ pé àyàn bàbá àdínní bí tí wọ́n fẹ̀yìn tìjọ́ máa sọ fún wa yìí pé ìwọ́ kò mẹ́wọ̀n kí gbogbo àwa tòláàbù tá ń bọ̀ tá a jẹ́ olùkọ́bẹ̀ sójú ọ̀nà ọlọ́run ká lè gbìyànjú bá ti dá dúró. òun ni ó jẹ́ kí iṣẹ́ ọlọ́run ọba débi tẹ́ yẹ kó dé làwọn kan òfin ní dáyín lọ́nà torí ìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá sílé ọlọ́run àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú ń gbé wá ẹni tó fẹ́ wá joyè tẹ́ ẹ̀ bá fi joyè wàhálà ni ẹni tó bá bísíǹsì wá tẹ́ ẹ̀ bá ti fún lówó fìtínà ni ẹni tó fẹ́ yáwó tẹ́ ẹ̀ bá yá lówó wàhálà ni ẹni tó wá tajà tẹ́ ẹ̀ bá jọ pàtẹ wàhálà ni. ẹlẹ́ẹ̀karùn-ún musahabatu alisu nínú àwọn nǹkan tí imam fa intikas téèyàn fi máa ní àpadà sí ibú ó ní kéèyàn ní àwọn olórí burúkú lọ́rẹ̀ẹ́ ìwọ tó gbọ́ lọ́n gbọ́ tó gbà nábì gbọ́ ìwọ tó ka Quran tó wá lé kọ́ tó gbọ́rọ̀ lọ́n yé tó ń ṣe súnà kọ́ wá dé pé wàtà àwọn Sunday àwọn bó ni wọ́n pè é àwọn David lẹ́jọ́ máa jòkó máa ṣe meeting àwọn ọlọ́mọ fọ̀rọ̀ rẹ lọ Umu Zainab Umu Fatima tí ń lò ní kọ́bù jẹ̀lúbáàbù ya kọ́ńfọ́ òun ni ọmọ fọ̀rọ̀ rẹ lọ ìtìkásó dé ọba ti wà láàrin àwọn ọ̀rẹ́ burúkú bóyá níbi iṣẹ́ bóyá lọ́jà bóyá ní universities ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lè ní tó fa ìtìkásó wọn ọ̀rẹ́ tí wọ́n yàn ní institutions ni ọ̀tọ̀ ní táwọn kọ́ wọn nígbà wọn wà ń bí nígbà wọn lọ institution ọ̀tọ̀ ní tí wọ́n gbédé wọ́n ń sọ pé àwa tá a wà ń bí pé àwa àríta ọ̀rọ̀ tá à ń sọ ọ̀wọ̀ wọn létí mọ́ ìṣesí wọ òye kò wù wọ́n mọ́ àbí ń ṣẹlẹ̀ níbi ìyàwó tá à ń ṣe náà ẹ wo yọ̀bọ̀yọ̀bọ̀ táwọn ń ṣe níbi ìyàwó ẹlòmíì tó ti gba bí kọjá gan àbí ó ti gba bòmínà kọjá tá a mọ̀ pé lè ti ní súnà tó bá ti darí ayéṣuṣàn báyìí wọ́n yà yàgòyà ni ẹlòmíì ọ̀yà síta ẹlòmíì ọ̀yà tẹ̀ sínú àmọ́ àṣírí ó tù níjọ́ tó máa ń ṣèjọ torí pé gbogbo àwọn tó jọ ni wọ́n wà. kam mimman aashu ala ta'atillah wọ́n ní àyè mẹ́yẹ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sẹ̀mí lérí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́wọ́n ọba wọ́n tọ́ wọn lérí ẹ̀ wọ́n gbalẹ̀ kéwù dáadáa kọjá falam ikhtalatu bil usa wọ́n jòkó wọ́n gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba wọ́n lọ́wọ́ àṣẹ wọ́n gbọ́ hálùkọ̀ nígbà wọ́n ti mísì má wọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí ọ̀dá kan mọ̀ intakasu intikasu bàbá wọn ọ̀rọ̀ rẹ̀ wá dọ́gba mọ́. wọ́n ní fasaibu sahibun wọ́n ní ọ̀rẹ́ tọ́ba ti ń bá rìn sáàhìbùn yóò máa fà ọ́ lọ síbi tí bá ń lọ òní choice àfi tọ́ba bá sọ̀rẹ́ náà fi ní ànábì ní ar-rajulu ala dini khalilihi ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀ máa ṣẹ̀sìn tọ́rọ̀ yín bá ti ń ṣe ẹ̀sìn tọ́rọ̀ yín bá ń ṣe lẹ́ẹ̀ máa ṣe falyanzur ahadukum man yukhalil ẹ̀ yà wò lẹ̀ dáadáa o ẹ̀ wò lẹ̀ dáadáa ẹ̀ wò lẹ̀ dáadáa o kẹ́ ẹ̀ mọ ẹni tẹ́ bá rìn ẹni tẹ́ ń bá rìn tí ń bá ń ṣe lẹ́yìn náà padà máa ṣe. ẹlẹ́kẹfà alihitimamu bil usul al-ilmi wa shahadat wal mahfuzat akthara min al-amali wa tatbiq ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lè ní ìtọ́fà ìtìkásùn wọn ó ní pé wọ́n ní bìlífù lérí kan acquire knowledge pé mo fẹ́ kà èmi náà fẹ́ jẹ́ ká mọ̀ pé èmi náà mo mọ̀ kéwù mo ti ní certificate ìdádí thanawi jami'iyya àwọn shahadati al-aliya certificate ni wọ́n gbé síwájú kì í ṣe pé wọ́n fẹ́ wá ìmọ̀ gangan fúnra wọn wọ́n ní kọ́lá wàláyà àti rí ẹlòmíì tó gba doctorate rẹ̀ tán ó gba doctorate rẹ̀ tán ó sì lọ lè ta gbogbo tíra tó wà nílé ó pe àwọn ìpè kan wá rà
pé ìdóhùn wa náà lòun ti ṣe kíni lòun ti rí ìtìkáàsì ni tó bá gbàgbé ibo ló fẹ́ padà sí tọ́rọ̀ ẹ̀sìn bá rújú ibo ló fẹ́ padà sí nígbà ó jẹ́ pé ìmọ̀ gangan lọ́pàtàkì kò rẹ́ láti lo ìmọ̀ yẹn àìmọye màfúsọ́ọ̀tì lẹ́nu àìmọye hufasul Qur'an táwọn yẹn ń ṣe bálabàlá nù ayé pé ha wọ́n sì hákùrọ̀ àmọ́ pẹ̀lú tó ń sẹ́yìn wọ́n ní laysa al-ilmu bi kathrati riwaya wọ́n ní kìí ṣe ìmọ̀ ní kéèyàn ní riwaya tọ́pọ̀ wọ́n sọ báyìí àwọn sheikh lágbàdá sọ báyìí anabi sọ báyìí ọlọ́run sọ báyìí àwọn sálàfù sọ báyìí wọ́n ní òun kan pè ní ma o innamal ilmu wal khashya nítorí pé ní ma náà ní ká rí àpẹẹrẹ bẹ̀rù ọlọ́run lára rẹ̀ káwọn èèyàn ó bọ́ọ̀lù kan ní lágbájá èèyàn dáadáa ni kan fowó sí ọlọ́wọ́ kan ní ọlámánà kó ní ọ̀rọ̀ tútù lẹ́nu ọmọ sàpọ́nlé àwọn èèyàn ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ní mímọ̀ dáadáa wọ́n máa ń bẹ̀rù ọlọ́run lórí ìjọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni oyé nílà ń bá káàkiri olóní gbogbo tàwídìí yẹn 100% ló ń gbà fíkìw yẹn ń dọ́sẹ̀ ni ọ̀yá wa kírun kárí oyé ní bá ń lọ sọ kírun asbabul intikasi ni kéèyàn ó kéwú kọ́mọ́ lò kéwú ṣé àbá ti lọ́n tó ké yọ padà sínà yọ padà sẹ́yìn at-ta'athur bil 'adat al-garbiyya ẹlẹ́ẹ̀kẹ́yẹ̀jẹ òun náà nínú àwọn kan tí máa mú yàn ní àpadà sí ibú nínú ẹ̀sìn òun ni kí culture àwọn òyìnbó western culture kó ti gbanú ọpọlọ kọ́ máa lè rìsífù ọ̀rọ̀ Ọlọ́run kọ́ máa lè rìsífù ọ̀rọ̀ anábì mọ́ tẹ́bá ní Ọlọ́run sọ anábì sọ yóò ní ẹja kọ́kọ́ gbé sínú ọpọlọ wa náà sọ́lọ àbí ọlọ àní ìmáàmù kò lè lọ bẹ́ẹ̀ àwọn ọmọ níbi yóò ṣe lọ nìyẹn báwo ni ó ṣe wá rí bẹ́ẹ̀ ìmọ̀ àtàwọn kan jogún jọ kan àwọn sọ nípa insurance mọ́ ní insurance ọ̀dà wọ́n ní ẹ̀dákun àǹfààní wà bẹ́ẹ̀ gan tí kọ́mpìnì yẹn bá jóná sí wọn wá fún lówó mi ẹ̀yẹn tí kọ́mpìnì yẹn bá jóná ńkọ́ wọ́n máa jẹ́ wẹ̀ ṣe tẹ́tẹ́ kan èyí mẹ́wàá yìí sọ mọ́tò wọ́n tún mọ́tò yìí méjì ṣe àwọn kọ́mpìnì da owó yẹn mẹ́jọ sápò kí ni wọ́n ń ṣe ní ìdí lótò kí ni wọ́n ṣe ní ìdí lótò ṣẹ́fẹ́ nìkan sáko wọ́n rọ̀lẹ́ èyí tó kù ta ni ó jẹ́ àwọn tani lótò insurance Islam ẹ pè àwọn olówó jọ ni ẹ gba billions lọ́wọ́ wọn ẹ kó sí company insurance àwọn tí mọ́tò wọn bá ti bàjẹ́ wọ́n máa lọ lè fíìlì fọ́ọ̀mù wọn máa bá wọn tún ṣe lọ́fẹ̀ẹ́ àmọ́ yóò jẹ kọjẹ àwọn tí mọ́tò wọn bàjẹ́ yóò dùn wọn kó àwọn lọ torí wọn pa àwọn bò wọn wọ́n fẹ́ lówó yẹn ni òun náà fẹ́ gba owó tẹlomi mọ́ tiẹ̀ ọlọ́wọ́n wa ní kí mọ́tò rẹ̀ ó bàjẹ́ wọ́n wá gba tiẹ̀ mọ́ tiwọn ó lé ní wọn pè bẹ́ẹ̀ wọ́n kàwé dáadáa tán òun pé western world sọ̀rọ̀ western world ni wọ́n bọ́ sọ wọ́n ní kọ́ máa wọ̀ náà lọ́wọ́ náà lọ́ta ni bóòlù ni yàrá sèmọ́ lọ́lọ́run sọ ànábì sọ téèyàn tó máa ní òun tún ní reserve èyí kí ló wọ́n jẹ́ mùsùlùmí fún kúkú jẹ́ free thinker kọ́ ọmọ sí ayé ẹ̀ bá ṣe wọ̀ ọ́ afa hukuma li jahiliyyati yabghun ọlọ́wọ́n bá ní ṣe ní táwọn aláìmọ̀kan àwọn òyìnbó gbé kalẹ̀ yẹn yatlubun òun lẹ́ka sí wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí ìdájọ́ tó dáa tó ìdájọ́ tó wọn lọ Suratul Ma'idah Quran 5:50 ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù lẹ́nu ìdánwà fẹ́ ṣèyàwó yọmọ yàwá lẹ́nu wípé sọ́mọ mùsùlùmí lẹ́yìn tí ń ṣèyàwó èmi ti sì yà pinnu ẹni tó bá fẹ́ invite mi o bóyá ní jìnnà àbí nítòsí tó bá ti mọ̀ pé ìyàwó bọ́ síta yóò jòkó ń ta ìní wá tí n bá sì ti débẹ̀ tí n bá ti rí bẹ́ẹ̀ máa kú mẹ́ tó bá ti fẹ́ pàǹtì tí ọmọ obìnrin mùsùlùmí síta wọ́n wá débẹ̀ tó wá ní òṣàṣì ẹ̀yà mọ́lẹ́jẹ̀ ní mò ní mọ́lẹ́jẹ̀ o ọ̀yẹ́ torí pé àwa Ọlọ́run ó bì nípa yín ipe sẹ́yìn ọ̀ sọ fún wọn
ọlọ́run ni wala yubdina zinatahun ọlọ́run bá ní ẹ má gbé ẹ̀ṣọ́ yín síta ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin. ìyàwó làwọn ń ṣe lé ní o àìsí wà mí ò ní kẹ́ ẹ má bímọ kò ní kẹ́ ẹ má pọ̀ sí kò ní kẹ́ ẹ má ṣe ìyàwó tẹ̀sí àmì mi ò ní jẹ́ kí mi ọ̀ dáràn kí n wà ń bẹ̀ kí n máa wá pé àwọn sì wà ń bẹ̀ kí láǹfààní gbogbo kí ó dá lè ké sáwọn afẹ́ tọrọ bára ni sáwọn afẹ́ gbowó àlùbáríkà ni àwọn míì wọn ò jẹ́ àṣetán tábà ti di pé àbọ̀ láṣejù yẹn tábà ti ṣe akédo rẹ̀ tán nílé lẹ́tì máa gbọ́ pé wọ́n ní wọ́n ti dojú agboru o àwa rí i pé sista mss sista alùsùnà broda alùsùnà àdáwò ti bá àwọn yẹn nú ayé ọlọ́run bá ní wàlá tabarrajna tabarrujal jahiliyyatil ula ẹ̀yin obìnrin ẹ wà nulẹ̀ tẹ́ bá fẹ́ jáde ẹ má jáde pẹ̀lú ẹ̀ṣọ́ ṣé ẹ kàn fẹ́ ká máa ka Quran kákan máa kà á lásán láì lò wàlá yubdina zinatahun ẹ má gbẹ́sọ̀ yín jáde ìyá ìyàwó lo jàlùbáàbù tẹ́lẹ̀ níjọ́ ìyá ìyàwó kó sí aṣọ sánsán àwa ní kódà lónìí àti ìjọ yín ẹ lé o ọ̀yẹ́ aládẹ́ni wàlá yubdina zinatahun ọlọ́wọ́n bá ní ẹ má gbé ẹ̀ṣọ́ jáde ẹ da jàlùbáàbù bò ilé láti máa ṣẹ̀ṣọ́ ọba jóbìnrin sẹ́ẹ̀sì lẹ́fẹ̀ẹ́ ká máa ṣe nàbí ká máa ṣe tiyín nínú àwọn àdánwò tí ó ń bá wa ó ní pé broda ń ṣèyàwó àwa ní ilé àná òun pé wọ́n ń play DJ òun ò ní choice àbí kóun ní ojó òun ò ní choice àbí kóun ní oṣèkínní àbí kóun ní ọ̀ya fọ́tò èrò ọ̀dẹ̀ báyìí ẹgbẹ́ súnà lọ́wọ́ ẹ̀yà fọ́tò ṣe ìyẹn jẹ́ passport àbí àbọ̀jẹ́ driving license ẹ̀rù ọ̀bà ó pé ànábì sọ pé la'ana Allahu al-musawwirin ànábì ní kò ní da fún wọn tán ya fọ́tò àfi fọ́tò tó pé àrí ọgbọ́n dá sí mọ́ ó ti so mọ́ ìsẹ̀mí wa àfẹ́ lọ́ọ̀lú èbó àgbà passport driving license ID card school ID card company nígbà tí ó jẹ́ pé àwọn afáàní àtàlà àwọn ti sún náà wọ́n sì ń ya agbádá káàkiri tí wọ́n ń ya fọ́tò káàkiri afáàlú sún náà ọlọ́mọsà sọ wa mẹ́ ọlọ́mọdé yìí ti ká sọ bá wa ọlọ́mọdé yìí ti ká sọ bá wa ẹ̀rù ọba yẹn pé ashaddu an-nas adhaban yawm al-qiyamah al-musawwirun àdìsí yẹn ti tó tiẹ̀ mọ̀ pé hey ọ̀dà tó bá ní kò sí photography nbẹ hey tó bá lọ́wọ́ à ń bẹ̀ bọ́ lọ́ bọ́ síjú al-qiyamah gbogbo àwọn tó ń sìn yí àpáta kò sí kankan ó bu dúnìyà ẹ wá rí mi ẹ wá wò mí ẹ wá bí mo ṣe rí ìdógbé wọn débẹ̀ nìyẹn asila irú yẹn mùsùlùmí àgbọ̀dọ̀ máa ṣe àríyá kátó wá pé evil eye ọlọ́run sọ wà níbi ojú burúkú àwọn sísá wọn máa gé kéèkì pẹ̀lú jàlbáàbù wọn máa gé kéèkì pẹ̀lú jàlbáàbù nígbà mi wọ́n kọ́ gbé pamọ́ àwọn kan gbé pamọ́ fún mi nígbà tí mo lọ tán wọ́n ń gé mo ní èmi lẹ́ ń sìn ni ẹ gbé síta èmi náà dẹ́ dìde tabatila ní fi àṣà wọn kèfèrí sílẹ̀ ẹ̀yẹ́ àwọn náà sì ní wá ẹni bá ti ní ìjọ lójú ọ̀nà kọ́ tètè dàníyàn dáadáa o kán tètè pinnu ní fámílì o pé àfa ilẹ̀ fẹ́ kọ́ wá tó bá ti jẹ́ pé dáadáa yẹn ni mi ò ní wá o ó wá sọ fáwọn èèyàn ìpè à nílò tá àfa yẹn ò wá bẹ́ẹ̀ tó súnmọ́ra yín tó à sọ fún wọn pé ìwọ lọ kọjá ṣẹ̀ríà mọ́sàbòsí o mọ̀ pé mo travel mo ti sọ pé ọ̀sáàsì bísì ó yẹ kí n wá àmọ́ wọ́n ló di ń wá wọ́n wá sọ fún gbogbo ayé pé wọ́n ní olóhùn ṣe súnà làbá súnà fi jòkó lé ẹ̀yìn wẹ̀ àbùgbàtà lọ ọlọ́njàgùn lẹ́mìí dáadáa kéèyàn máa pàmpá dáadáa kéèyàn wá dáadáa kí á máa kán ní ebi wọ́n kéwú èlé wọn fẹ́ bùn ọ́ kí wọ́n fẹ́ ṣe fún ẹ. gbogbo bàbá tá a sì jẹ́ alùsùnà àwọn ẹ̀yìn ìyá tẹ̀ jẹ́ alùsùnà àwọn ọmọ yẹn fà wọ́n létí èyí tí a bá ti súnà ẹjọ́ ṣe èyí tí a bá ti ṣe súnà ẹjẹ́ ń pakó ṣe kò ní da kí súnà ọ̀tán lẹ́yìn o kéèyàn jáde súnà kó jáde láyé káwọn ọmọ rẹ̀ wá gbé pẹ́ńdàsì sọ́rùn pẹ̀lú cross kí láǹfààní téèyàn wá ń ṣe nínú ayé níparí ọ̀rọ̀ mi ó náà ní algafla ọmọ náà pè ní gafla
ó ní kéèyàn máa fi ọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ ní máa ń ṣe asbabul intikas Ànábì ní wọ́n ní kana Rasul sallallahu ya'udhu billahi minas salbi ba'da al-ata wọ́n lé Ànábì àmọ́ wáṣọ pé Ọlọ́run ọba o má tún gba gbogbo tó fún mi lẹ́yìn ìgbà tó ti fún mi o wọ́n ti padà sẹ́yìn o ya muqallibal qulubi thabbit qalbi ala dinik Ànábì àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ alamatul intikas àwọn máa ń rí àwọn symptoms lára ẹni tó bá ní malaria tó ní bá wọ́n ní àwọn àmì tẹ́ máa rí lára àwọn èèyàn tẹ́ fi mọ̀ pé nǹkan ti bá kẹ́ máa ní ládùúgbò lókù ó wà an tahjura al-Qur'ana wa sima'a kọ́ máa rí jòkó al-Qur'ani sá kí wọ́n ní wọ́n ń jòkó al-Qur'ani wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ kó ló wọ́n lọ wọ́n ní nǹkan ti bá nìyẹn ẹlẹ́ẹ̀kejì an tasma' al-adhan wa lam tujib kọ́ máa gbọ́ Allahu akbar kọ́ dẹ̀ máa tẹ fóònù lé kó ló wọ́n jáde ẹ̀rù sì bá ọ́ aláǹpẹ̀ ọ̀ dẹ̀ jáde ẹlẹ́ẹ̀kẹta ń tàṣí Allah wàlámù tahzan kọ́ máa ṣe Ọlọ́run ọba kíni rọ̀ mọ́ bàjẹ́ kọ́ ṣe Ọlọ́run tán báyìí oyè kọ́ dẹ̀ sùn bẹ́ẹ̀ kọ́ mọ̀ kọ́ astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh kíni rọ̀ mọ́ bàjẹ́ wọ́n ní nǹkan ti báyàn ni an tatakhalla min ma'alimi al-islam kéèyàn yọra kó ní gbogbo nǹkan tí wọ́n máa fi mọ̀ pé mùsùlùmí ní bọ̀ ọlọ́lẹ̀ harungbọ̀n harungbọ̀n yẹn fáfám fa irungbọ̀n yẹn ọ̀darùngbọ̀n sí òun sòkòtò ńlẹ̀ ó ní mùsùlùmí lòun olùjábùdé ọlọ́run ní yìí nínú àlẹ́ nàmí jàlá bíbí ní àjàlẹ̀ bàbá ọlọ́run dandan nìkan wọ wọ́n ní mùsùlùmí ní ọ̀dẹ̀ tẹ̀lé kura ọlọ́run olùjábù we are Muslims nǹkan ti bá nínú ẹ̀ òun náà ni kó jìnnà sáwọn ẹni rẹ̀ kó dádúró ìpè mọ́ọ́sẹ̀ wáyé mọ́ dádúró láàrin ìlú gbogbo yìí bá yín ṣe má ẹ máa dá sí ti yín ìkókò wọ́n ní tí máa ń bọ̀ torí àwọn ewúrẹ́ rẹpẹtẹ tí wọ́n pọ̀ ẹ̀rọ ọmọ bàá láti jálù wọn innama ya'kulu dhi'bu al-qasiyata min al-ghanam wọ́n lọ́kàn tí máa ń rìn bọ̀ tó kú láàrin àwọn yòókù yẹn òun ni ìkókò padà sí kínní ní ọ̀padà mú lánàá àṣetáni ni àṣetáni máa gùn ọ́ lẹ́sìn yóò máa wọ káàkiri torí kò sẹ́ni tí ó gbé sákèsí má ó ti kó láàrin àwọn ẹni rẹ̀ náà. lẹ́yìn náà iná àwọn àmì tá a fi mọ̀ pé intikasi ti báyà ó ní kéèyàn máa waste time rẹ̀ lẹ́ni tí ò ní ṣàǹfààní fún láyé àti lọ́run nǹkan tó ń ṣe yẹn tó ń lo time fún yẹn kò lè ṣàǹfààní láyé àti lọ́run àmì brọ́dà tí ń wo bọ́ọ̀ mi bóyá ìmọ̀ ya àfa tó náà lóhun já àfa súnà tí ń wo bọ́ọ̀ nígbà àfa bá ti ń wo bọ́ọ̀ kí ni ó tó kù mọ́ káwọn ọmọ lè gé ọmọ wo kọ́mẹ́dì nìyẹn bọ́ọ̀lù tó ń wò yẹn kò ní ṣàǹfààní fún láyé kò ní ṣàǹfààní fún ọlọ́run àsìkò tó lò lérí ẹ̀yìn ọmọ àkáǹtì ẹ̀ níjà kíá àti gbogbo àwọn nǹkan míì tó jẹ́ nǹkan tá a bí sì lé lérí tí ò jẹ́ káráyè ṣe kíni káráyè sin ọlọ́run ọba wa kọ́lọ́run wọlé àánú ẹ̀rọ ọba tá a wíyẹ kọ́lọ́run mọ́sàájọ́ ṣàǹfààní fẹ́ni tó sọ àti gbogbo àwọn tá a gbọ́ Allahumma na'udhu bika minal intikas Allahumma na'udhu bika minal intikas Allahumma na'udhu bika minal intikas ya muqallibal qulubi thabbit qalbi ala dinik اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون.